ẹ wá ń yin èèyàn ju Ọlọ́run lọ ẹ máa gbọ́ àwọn èèyàn ní ọmọ sọ pé wọn ò ní sọ pé Ọlọ́run bò mí wó ló ń sàfún ẹ máa gbọ́ Ifá ṣèyí Ògún ló ṣèyí ẹ̀yin tẹ́ ń lóko ẹ lọ yóò kọ yín padà sọ́lọ́ ń ṣèyí ẹ lọ yí padà Ifá ò ṣe nǹkan kan Ọlọ́run bọ́lọ́ ń bá tiẹ̀ fún Ọ̀rúnmìlà gan ní kílógún ẹ̀ ní làákàyè àbí ọgbọ́n kan láti máa ríran ìríran ní fún ọgbọ́n ríran àwọn tí wọ́n fún lọ́gbọ́n fóònù kọ́ àṣẹ níbi géètì ṣèyí àwọn tí wọ́n fún kọ̀ǹpútà ń kọ́ tí wọ́n ń ṣe kọ̀ǹpútà àwọn Elon Musk Bill Gates Mark Zuckerberg ẹ̀rọ Facebook tẹ̀lé ìmọ̀dé lọ́jọ́ kan iye èèyàn láyé tí ọba tẹ Facebook lọ́jọ́ kan tí ò sì lè gbádùn they are 90% ní gbogbo ayé sọ́ọ̀sì àwọn akọ́n sẹ́yìn yìí ò ti ga nínú àwọn tó lọ́lọ́ ń sàdọ̀ ẹ má di òòṣà kankan òtó sìn mama ìtí náà wá pọ̀ gẹ́gẹ́ bí Yorùbá tọ́lọ́hún ò fi ọgbọ́n sílẹ̀ ẹ mọ̀wé àṣọ́bẹ̀ mọ̀wé professor wà nù yìí judges wà nù yìí pilots wà nù yìí ẹ̀ ń kàwé professors pọ̀ doctors pọ̀ ṣùgbọ́n gbọ́ngbọ́ wọ́n èkó yùn bí gẹ́gẹ́ wọ́n èkó léèwé wọ́n èkó gbọ́n léèwé ẹni tó lọ gbọ́n lé Olódùmarè. Ọ̀wá fún kí ló dé tí ò tí ì fún wa lọ́gbọ́n àwọn ọmọ ẹtí ń wò pé irú ọgbọ́n wo la tó nídìí. Ǹjẹ́ ọmọ gbọ́dọ̀ ẹ nídìí? Gbogbo ń tọ́ lọ ń ṣe sínú ilẹ̀ ẹ̀yin Yorùbá. Tó yẹ pé ẹ̀yin ló fún jù ní gbogbo ayé pẹ̀lú research. Kò sí ilẹ̀ tí Ọlọ́run fún ní nǹkan àlùmọ́ọ́nì tó ilẹ̀ Yorùbá ṣùgbọ́n Ọlọ́run wá fi limestone sọ́dọ̀ yín kò fún yín lọ́gbọ́n tẹ́lẹ̀ sọ di sìmẹ́ǹtì Ọlọ́run fi lithium sọ́dọ̀ yín kò fún yín lọ́gbọ́n láti sọ di bátìrì Ọlọ́run fi góòlù sọ́dọ̀ yín ẹ̀yin ọ̀wá ní Nigerian gold àti Italian gold àwọn nìkan èèbó ni ó ní ní ó refine ẹ̀ ní ó design ẹ̀ yọ̀ wá sẹ̀ àpàdà. ẹnìrin lè sọ di mọ́tò ọgbọ́n ní wọ́n ṣe gbogbo nǹkan báwọn. ìgbẹ́ bá tó sórí Ọlọ́run ọba ó ní sùúrù tọ́pọ̀. ìgbẹ́ bá tó gbọ́n tẹ̀ tó mọ Ọlọ́run lọ́kan. ẹ̀yin ìran tó lọ ń dá lọ láyìí. àwọn abara gbogbo yín kọ́ lọ bára mọ́re jẹ́ oṣù káwọn tí ń bọ̀ òòṣà abara mọ́re jẹ ní. ungrateful ingrate tó yẹ kí wọ́n fún Ọlọ́run ní gbogbo ògo àti iyì àtọ́lá ẹni tó ní nǹkan tó fi nǹkan sínú ilẹ̀ yìí oní òfin yín lọ́gbọ̀n tí ó jẹ́. ṣùgbọ́n nígbà tẹ́ ẹ ti gbà fún pé Ifá ló ṣèyí Ògún ló pọ̀ mi Ifá ló dára yìí Ọ̀ṣun pọ̀ mi Ọ̀ṣun ṣèyí kíní kan ló di kíní kan ẹ̀yin ní orúkọ yín lè sọ di nǹkan tó jẹ́ pé ó tako tọ́lọ́ bóun ni wàá ṣe fún yín lọ́gbọ̀n Ọ̀ṣun tó bá gbòòn ló ṣe góòlù nù lẹ̀ òun ni kó fún Ọlọ́run ebí òun lọ nọ́mbà òun ṣùgbọ́n níwò mo ti darí ìwò sọ́dọ̀ Ọlọ́run ọba. Alhamdulillah. So ẹsẹ̀ yín ò lè kọ́ ẹ wàá rí àwọn ọmọ tí ọmọ jáde wù àwọn ọmọ tó lọ́wọ́ ọmọ fún ní ọgbọ́n tó lè sọ limestone the cement. Imagine kọjá gbogbo ń tà ní nílẹ̀ Yorùbá kọ́lọ̀ wá fún àwọn ọmọ yìí gbogbo wa kọ́lọ̀ fún wa lọ́gbọ́n táàbí máa sọ di
bóun ní ilẹ̀ Yorùbá ó ṣe jẹ́ wọn ò bí Amẹ́ríkà dáa.